Iṣẹ́ ọlọ́fin là ń ṣe. Agbára lọ́wọ́ Elédùmarè kò ní sún wa kò ní rẹ̀ wá. Ètò Yorùbá kò ní sún wa kò ní rẹ̀ wá. Bí o gbọ́dọ̀ má kí olóyè Òrónà tí a ṣàbí. Àti gbogbo àwọn ẹlẹ́wọ́ àti ẹlẹ́wọ́ lápapọ̀. Àti gbogbo àwọn onípàdé. Àti gbogbo àwọn àyàn. Ẹ̀kú ìkẹ́ ọlọ́sìn. Iye gbogbo ọdọọdún la lóró gbó ọdọọdún la.
Mr. Ruben, we appreciate you. Mi ò tí lè gbà ń sìn later. God bless you. Gbogbo ọgbà kíkọ́, àkókò ọlọ́fọ́, olúwa ṣeun, ọlọ́gbàjú, ṣáàkìtì, bàbá, ìyá Wàsíù, Làríọlá, Ìdílé kábíyèsí orin. ẹ jẹ́ ká kí ọmọọba Kenneth torí òun ni ó ṣe aṣojú gbogbo àwọn akọrin Oòduà. Ọmọọba Kenneth, dàda olórin, àti ní ìjàsà pé àwọn kábíyèsí ọlọ́fin àrólé bàbá tí ń bọ̀. Àwọn olórí bàbá ni wọ́n ń gbẹ́sẹ̀ ní ṣísẹ̀ntẹ̀lé yìí. Àwọn olórí ọlọ́fin nílé ọlọ́fin ibẹ̀ lárẹ̀wá wà. Ẹni tí ò bá mọlé ọlọ́fin ẹ máa bọ̀ lótùfẹ̀. Àkí bàbá wa ọba Múráyọ̀ Adédìní Asọ́yà tilẹ̀ sọ́yà. Ọọ̀ni Adéyẹyè Ìjàsá ti fi hàn wá pé bàbá wa ọlọ́fin àrólé bàbá tí ń bọ̀. A kí gbogbo ẹ̀yin olórí ẹ káàbọ̀ sí àárín wa, ẹ máa bọ́ lọ́fin jẹ̀pẹ́. So you don't know how to be happy? Thank you.